ọ̀rọ̀ Àìná àti ìyá Àìná la fẹ́ sọ̀rọ̀ lé lórí. For his own Àìná àti ìyá Àìná. oore rẹ̀ lórí wa ó pọ̀. Ìyá Àìná jẹ́ ọmọ bíbí ìlú Èjìgbò. Oh, let us worship Jesus. Bàbá Àìná náà ọmọ bíbí ìlú Èjìgbò náà jẹ́. Mi ì fẹ́ lórúkọ wọn gangan ni. Àìná wà pẹ̀lú àwọn òbí ẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yẹn nílùú Èjìgbò l'Ọ́ṣun State. Níbẹ̀ l'Àìná wà. Oore rẹ̀ máa pọ̀ láyé wa. Ìdílé yìí jẹ́ ìdílé tó jẹ́ pé wọ́n láyọ̀. Àkàkà tán lóore. Ó tilẹ̀ jẹ́ wípé kò làkòṣagbe ni bàbá àti ìyá Àìná. Ẹni tó pa wọ́n mọ́ o. Ṣùgbọ́n síbẹ̀ wọ́n ń rí mẹ́ta ojúmọ́ jẹ. Ó ń pèsè fúnlé wa ò tọrẹ. Ìyá Àìná ní àbúrò kan lórílẹ̀‐èdè Côte d'Ivoire ìyẹn nílùú Abidjan. For his own good to us oore. Ọlọ́run gbà fún àǹtí yìí díẹ̀. Tó bá rí bẹ́ẹ̀. Ó wálé ńjọ́ kan o. Ìga. Ló bá rí i pé Àìná ti dọ̀lọ́mọge. Ó bá propose ẹ̀ sáǹtí ẹ̀ pé Àìná yẹ jẹ́ ẹ mọ báyìí mo lọ sábìjàn. Ẹ̀yin ènìyàn mi gbogbo ẹ jí. Ìyá dá lóhùn pé lóòótọ́ èmi mo bí ṣùgbọ́n èmi nìkan kọ́ mo bímọ jẹ́ sọ fún bàbá ọmọ. Kájọ ṣọpẹ́. Ìyá Àìná gbàdọ̀ bàbá Àìná ló ṣàlàyé fún bàbá Àìná pé ọ́fà tó wà ńlẹ̀ rèé o látọ̀dọ̀ àbúrò mi Ká ṣọpẹ́. pé bóun ṣe ṣoríire ká Àìná náà wá kó náà wá lọ ṣe tiẹ̀. Ìjó dá. Bàbá Àìná ní ṣó mọ̀ wípé Àìná jẹ́ ọmọ kan tí mo fẹ́ràn sí. Ká ṣọpẹ́. Lótìtọ́ nìkan kọ́ la bí. Ṣùgbọ́n ó jẹ́ ọmọ kan tó ní brain. Even nílé ìwé ọmọ gbígbẹ́ òrókè. Bàbá yìí ní ìwé mo fẹ́ kó kà. Bá tiẹ̀ máa ṣe business tó máa wọnú business. Òwe ló wù mí kó kà. Látàrí èyí o, bí ò ní fọwọ́ sí mímú Àìná lọ sórílẹ̀-èdè Abidjan. Àbí sórí ìlú Abidjan rádà. Ẹ wá kájọ kí. Ìyá Àìná padà lọ bá àbúrò ẹ̀. Gbéga o. Báyìí kà sá o, báyìí kà òde. Ní tí bàbá Àìná sọ rèé. Ẹ wá kájọ. Àbúrò ní kò rí bẹ́ẹ̀. Kí òun lè rí bàbá Àìná bá sọ̀rọ̀. Ebi ẹni ó ta sọ. Wọ́n pè mítìn. Bí ẹni tẹ́. Bàbá Àìná àtàbúrò ẹ̀ kan jókòó. Ìyá Àìná àtàbúrò ẹ̀ náà jókòó. Jọlá ò gbénú wa. Àbúrò ìyá Àìná kọ̀rọ̀ hóró. Ó ní lótìtọ́ Ẹ wá kájọ. ni mo sọ pé mo fẹ́ mú Àìná lọ sí Abidjan. Gbéga o. Mi ìlérò burúkú sí o. Ó lè ṣe rere náà ni. Olùṣàánú. Ìyẹn ni wípé òun náà lè lọ kẹ́rúkẹ́rù wálé. Bàbá Àìná dáhùn. Ó ní kò síbi téèyàn wà. Ọ̀nà ò ti lè gbàdúrà ẹ̀. Pé àwọn tó lọ sílé òkèèrè tí ò sí nǹkan rí mú wálé. Látàrí èyí, ó wù mí ká Àìná dúró lákàtà mi ni. Ìjó ni Ó lè kàwé ẹ̀ oore. kí n lè mójútó. Ìjó ni màá fi san o. Arábìnrin sọ pé Bá tó ń gbèjà mi. bá jẹ́ nípa tìwé, Èmi mo rí. ká má wọ́ọ̀rì. Màá fi san o. Lè tán, lè tán Màá fi san oore. láti rán Àìná lọ gbogbo ibikíbi tó bá fẹ́ lọ. Nínú ó lọ Abidjan kò lọ Abidjan o, mò ń ṣe tán. Ìjó ni Ó ní ṣùgbọ́n tí ìbá dùn mọ́ nínú jù ni wípé san oore. ó wà lákàtà òun. Ìjó ni Ẹ̀yin náà ṣáà mọ̀ báwọn pípọ̀ yẹn ṣe máa ń ṣe tó máa fẹ́ mọ́mọ́ kó lákàtà wa. Tá bá kó gbogbo ẹ̀ bọ́lẹ̀. Wọ́n ṣàdúnnú fún bàbá Àìná. Wọ́n mú sí bàbá Àìná lórí. Bàbá Àìná gbà. Kò sí wàhálà. Ara ilé náà lẹ́jẹ̀. Ẹ ṣáà bá mi tọ́jú ẹ̀. Wọ́n ní tójú bá yẹjú. Fóun má yẹ̀. Àbúrò ìyá Àìná gbà ó ní kò sí wàhálà. Wọ́n fa Àìná lọ́wọ́. Ó dorílẹ̀-èdè Abidjan o. Ó dorílẹ̀-èdè Abidjan. Àìná gba orílẹ̀-èdè Abidjan lọ pẹ̀lú àbúrò ìyá rẹ̀. Àìná dórílẹ̀-èdè Abidjan gẹ́gẹ́ bí mo ti sọ. Àìná tá à ń sọ yìí ti lé ní ọmọ 15 years. Ọba aláṣẹ, Jésù mo bẹ̀ o. Going to SS2 ní Nàìjíríà kan tó mú wá sábìjàn.
wọ́n ti dánu fún bàbá pé skul Nàìjíríà náà wà l'Abidjan. Orísun iye. Pé even ibi tó ti stop náà ló ti máa kọ́ sílẹ̀. Mo bẹ̀ ọ́ jẹ́ kí n rówó ìkórè san. Ọdún bá ti bọ̀ Àìná d'Abidjan. èmi wá. Wọ́n fi lára balẹ̀ ó sinmi ọjọ́ méjì. Ọdún Wọ́n mú ó di ṣọ́ọ̀bù. bá ìkórè mi wá fún ọ. Ìwọ lórí Àìná rò pé bóyá ó sì ní bó ṣe jẹ́ ni. ayọ̀. Orísun iye tí Wọ́n bẹ̀rẹ̀ sí ní processing iṣẹ́ f'Àìná. ọ̀pọ̀ lóṣọdún tó kọjá mo sì láyé. Àìná rò pé bóyá wọ́n process school lọ́wọ́ ni. Ọ̀pọ̀ ló ti ṣọdún Ọ̀sẹ̀ kìíní kọjá, láyé wọn lórí. Kì í ṣe kejì kọjá, wọn o àfingúrú ìkẹta kọjá. bàbá wa. Orísun iye. Àìná ò gbọ́ nǹkan kan. Ọba aláṣẹ. Jésù mo bẹ̀ ọ́ jẹ́ kí n. Àìná bá lọ bá àǹtí. Máa, báwo lọ̀rọ̀ school mi? Àǹtí ní má wọ́rì. Mo ṣiṣẹ́ lé lórí lọ́wọ́. Orísun iye. Ọba Oṣù kìíní lọ, Jésù mo bẹ̀ ọ́ oṣù kejì lọ, rówó ìkórè san. odidi táàmù kan lọ. Èmi lè mọ̀wé ìkórè mi wá. Àìná tún padà rán àǹtí létí. Àǹtí ní má wọ́rì sẹ́, Bàbá pín mi mo láì ṣiṣẹ́ lé lórí lọ́wọ́. mọ̀wé ìkórè mi wá fún ọ. Ìwọ lórí sùn Táàmù méjì lọ. tí fún mi láyọ̀. Làìná bá tún padà lọ bá wọn. Iye tí Torí Àìná ráwọn ọmọ tí wọ́n tán wọ blé blanc. ọ̀pọ̀ lóṣọdún tó kọjá Pé máa, láyé wọn lórí. ẹ jẹ́ kí èmi náà máa bá àwọn àbúrò mi àtẹ̀gbọ́n mi lọ sí school. Tó kọjá mo sì Ibẹ̀ nìyá ti wá sọ fún pé kì í ṣe pé lóòótọ́ àwọn o ọ̀tọ̀ ní nǹkan tá a jọ sọ àgbà ní bàbá. nígbà tá a fẹ́ kúrò nílé. Ṣùgbọ́n Láṣẹ. ní àtàǹtì mi Mo bẹ̀ ó ọ́ jẹ́ ìyá ẹ̀ rówó ìkórè. jọ sọ̀rọ̀ pé iṣẹ́ ti kò wá. Wọ́n ní kí n pọ̀nà bísíǹnẹ̀sì yẹn kó o mọ bó ṣe lọ. Kí wọn náà lè tètè ilé ìṣe. Bí àti pé tó o bá kàwé gan-an ṣèbówó ló ń wá. Má wọ́rì, ìwọ náà ṣáà rí ṣọ́ọ̀bù mi bó ṣe tó. Pẹ̀lú àwọn ọmọ tó wà bẹ́ẹ̀ kẹjọ wọn mójútó. Àìná lòun ti gbọ́. Ó sunkún mọ́jú ni. Torí ọjọ́ ọ̀la Àìná ló ń wọ mí lọ yìí. Orísun iye. Àìná bá gbé ìgbésẹ̀ Láṣẹ. Jésù láti pè ìyá ẹ̀. jẹ́ kí n rówó ìkórè san. Ó try nọ́mbà ìyá. Nọ́mbà ò lọ. Ó try ti bàbá. Orísun iye. Nọ́mbà ò lọ. Ọba aláṣẹ. Jésù mo Jẹ́ kí ló padà ṣẹlẹ̀ sáìná? kí n rówó ìkórè san. Ẹ pàdé mi lórí ètò yìí lọ́sẹ̀ tó ń bọ̀. Mi ì fẹ́ kó gùn jù. Ẹ ò lọ́sẹ̀ tó ń bọ̀. A máa fi ẹnu ètò yìí, a máa fi gún ibì kan ìyẹn lọ́sẹ̀ tó ń bọ̀. Ibi tọ́rọ̀ Àìná dé dúró. Ṣé Àìná padà wá lọ skul ni àbí kò lọ skul? Tó padà ráwọn òbí ẹ̀ pé àbí ò padà yí? ilé ìwé ta bàbá àti Bá dijọ́ mẹ́jọ. bàbá. Ẹ padà pàdé mi lórí àkọ́tún ètò Yob Goma TV. ilé ìwé ta bàbá. Bẹ́ẹ̀ ni màá ti máa yànnà náà. wọ́n yìí ní ìlú Kú ọ̀rọ̀ yìí. báyé ń gbó. Ohun tí mo fẹ́ kẹ́ bá wa dá sí níbẹ̀. bọ́mú Lẹ́ẹ̀kan sí i. ẹ máa jà fún Ọláyẹmí lèmi jẹ́ táwọn tèmi ń pè ní Honey Nation. akọ́kà tó Wọ́n nífẹ̀ẹ́ oyè ìfẹ́ ọ̀dà yẹn bí ojúmọ́ tèmi máa wà. ara fún kí wọ́n Ẹ ṣé púpọ̀. lẹ́nu Thanks. ìwé ta bàbá.